ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn ń bọ̀ lọ́nà o ọ̀pọ̀ èèyàn ló ń béèrè fún àpábíò ló ṣèlérí fún ọba ládọjà ààrẹ ilé asòfin àgbà làbújá sẹ́nẹ́tọ̀ Godswin Akpabio ti sọ nípa ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bí nǹkan tó ṣeéṣe kó wáyé o Akpabio sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba Rasidi Ládọjà nínú ilé rẹ̀ nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ààrẹ ilé asòfin ní ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn jẹ́ ìpínlẹ̀ kan tí ọ̀pọ̀ èèyàn ti ń béèrè fún o ṣáájú lásìkò ìwúyè rẹ̀ ní ọba Ládọjà sọ fún ààrẹ Bọ́lá Tinubu tó wà níbi ètò náà wípé kó ṣiṣẹ́ o lórí ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn Ládọjà rọ Tinubu láti rí i pé ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn wáyé o ṣáájú ètò ìdìbò ààrẹ ọdún 2027 lásìkò àbẹ̀wò rẹ̀ Akpabio tí sẹ́nẹ́tọ̀ Adamu Aliero Yahaya Abdullahi Sharafadeen Ali àtàwọn sẹ́nẹ́tọ̀ míín kọ́wọ́ rìn pẹ̀lú rẹ̀ ṣèlérí wípé àwọn asòfin yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà o Akpabio ní ìpínlẹ̀ tí ìdásílẹ̀ rẹ̀ ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ìbàdàn torí ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè fún un Ládọjà jẹ́ ẹni tó ń wá ìlọsíwájú orílẹ̀-èdè rẹ̀ yóò mú ìlọsíwájú bá ipò lọ́balọ́ba ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nàìjíríà ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ṣàpèjúwe ọba Ládọjà gẹ́gẹ́ bí ìbùkún ńlá fún ilẹ̀ ìbàdàn àti gbogbo ilẹ̀ yorùbá o ó ní ẹni tó kájú ẹ̀ ní àwọn èèyàn ìbàdàn yà sípò ọba o nítorí Ládọjà ní ìrírí tó pọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú olókoòwò tó sì níṣẹ́ tara rẹ̀ àti olùdarí iléeṣẹ́ Ládọjà jẹ́ ẹni tó wá ìlọsíwájú orílẹ̀-èdè rẹ̀ yóò mú ìlọsíwájú bá ipò lọ́balọ́ba ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà àsìkò Ládọjà yóò mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá àwọn èèyàn ilẹ̀ ìbàdàn bákan náà o ọba Ládọjà ti sin nàìjíríà gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí gbogbo ìrírí yìí ni yóò wúlò fún un nínú ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí olùbàdàn ilẹ̀ ìbàdàn àwọn èèyàn tí mo jọba lé lórí ti sọ fún mi pé kí n jà fún ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn o olùbàdàn ló sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọba Ládọjà dúpẹ́ lọ́wọ́ Akpabio fún àbẹ̀wò rẹ̀ ó sì tún lo àǹfààní náà láti rán létí nípa ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn o olùbàdàn ní àwọn èèyàn tí mo jọba lé lórí ti sọ fún mi pé kí n jà fún ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn mo sì ti sọ eléyìí fún ààrẹ Tinubu lásìkò ìwúyè mi o nǹkan yìí ni mo tún sọ lónìí bákan náà mo fi àsìkò yìí rọ̀ yín wípé kí ẹ lo ọ́fíìsì yín o gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ láti rí i pé ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn wá sí ìmúṣẹ ẹ̀bẹ̀ mìíràn tí mo fẹ́ bẹ̀ yín ni pé kí ẹ jẹ́ kófin tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọba wà nínú òfin nàìjíríà o mo fẹ́ kí ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí kí àwọn gómìnà má lè ní agbára láti máa yọ ọba nípò mọ́ Ládọjà ló sọ bẹ́ẹ̀ ìròyìn ẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé o láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.